Àwífúnni ká tó dání bàbá àgbàlagbà ìjà. Àwífúnni ká tó dání àgbàlagbà ìjàkadì ni. Ẹ wo bí ọmọ Yorùbá pàájẹ bàálẹ̀wò kò síkú tó fẹ́ pàgbà tàbí bá polo orí ẹ̀ ń bẹ̀. Bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá Dámì, ẹkùn tágìrìgbè rẹ̀ níjà, òun àti bàbá Professor Banji Akíntóyè bàbá wa ológun lolúwa àtàwọn ṣàǹkóṣàǹkó, àwọn ojúlówó ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin, àwọn ọ̀yá wa dáadáa, wọ́n ti fọwọ́ gbáyà pé tó ọwọ́ tí ẹni táwọn fi ń gbáyà yìí egun kọ́ o, ẹran ni. Wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, a ṣetán àti kúrò lórílẹ̀‐èdè Yorùbá. Eléyìí ṣẹ̀ṣẹ̀ jáde ní tuntun ọ̀ṣàrà tẹ́ ẹ̀ tí gbọ́ rí. Wọ́n wá ti ṣe ìkìlọ̀ ńláńlá, wọ́n ti ṣe fún gbogbo àjọ àgbáyé pé níbi tí ọ̀rọ̀ yìí gbé dé dúró yìí, kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá sí o, kò sí ọ̀nà tẹ́ ẹ lè gbé gbà. Dandan àrọ̀ ni wa ò wálé, Oníkòyí ò sinmi ogun. Bá a bá kúrò lórílẹ̀‐èdè Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà kò sálàáfíà, àti wípé we are unstoppable, kò sẹ́ni tó lè dá wa dúró. Ẹ farabalẹ̀ wá gbọ́ kí nìdí táwọn bàbá yìí fi sọ bẹ́ẹ̀, àti wípé kí ni àwọn ẹ̀rí tí wọ́n kó jọ, gbogbo ẹ̀pẹ́ lórí ètò. Bákan náà àwọn òṣàìsọ nípa àwọn kábíyèsí, àwọn ọba àtàwọn òjòyè àtẹ̀yìn aráàlú ọmọ Yorùbá kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bára yín jà lórí social media. Olóyè Ìgbòho ní ẹ jáwọ́ ń bẹ̀. Ẹ gbọ́, ẹ fi ti ara yín gbọ́, ẹ fojú ara yín wo fídíò bàbá yìí níbi tí ń sọ̀rọ̀ tẹ́ ẹ sì mọ̀ pé tó bá ti ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé akọni ọmọ aládìkú ń sọ̀rọ̀. Wípé tó ẹ̀yin àjọ àgbáyé ẹgbẹ́ o, ọmọ Yorùbá àti ṣetán láti lọ, tí wọ́n sì fi àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣúhàn ìdí tá a fi gbọ́dọ̀ lọ. Ara àwọn ẹ̀rí yìí ẹ bẹ̀rẹ̀ sí ní máa rí wọn lọ́kọ̀ọ̀kan lórí fídíò yìí ni o. Ẹ máa gbé gbogbo ẹ̀ wá tí wọ́n kó lọ sí àjọ àgbáyé pé tó ẹ wo rúrìtí ẹ wàrà tí àwọn Fúlàní ń fi ìran Yorùbá dá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá gbọ́ kọ̀tán síbẹ̀ wípé tó ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyèlóyè ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ń jà, àkókò ìjà yín kọ́ nìyí. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ pé ṣó yẹ kó jẹ́ lásìkò yìí ní ìran Yorùbá kan máa bára wọn jà. Bẹ́ẹ̀ nìkan bá kọsẹ̀ lára ẹnì kejì lásìkò tá a wà yìí, gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi, èmi rò pé ó yẹ kó ṣe pé má bínú kó sì yá a tán síbẹ̀, kó má sì bínú kó má sì jà. Ìgbòho tó gba ẹgbẹ́ ọ̀rọ̀, ẹ ti mọ̀ wípé tó bá ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ náà nìyẹn. Ni mo fi sọ pé pàájẹ bàálẹ̀rù ikú kan ò ní pàgbà ká má bàa po olórí ẹ̀. Ẹ má jẹ́ gbà yín lásìkò. Ọ̀yá ẹ̀yà tara ṣàṣà, ẹ̀yà lọ gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n sọ fún gbogbo àjọ àgbáyé. Bá a bá ti padà dé kí wọ́n á fún yín ní àwọn àmì àwọn ẹ̀rí fídíò ẹ̀rí máa jẹ́ mi ìṣó lára àwọn nǹkan tí bàbá yìí tó kó lọ́wọ́ tó lọ fi ṣètò ẹgbẹ́tọ̀. Àwọn nǹkan tí mo rí rèé tó mo fi mọ̀ pé dandan a gbọ́dọ̀ kúrò lórílẹ̀‐èdè Yorùbá, orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ má gbàgbé pé bàbá wa Prophet Taiwo Sólóyè, bàbá Yorùbá, ọ̀kan nínú àwọn àgbààgbà wòlíì Yorùbá, wọ́n wà lórí òkè 40 days 40 dry fasting, má jata má jẹpo má jẹyọ, tí wọ́n ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ léyìí tí ọ̀tàn ní Sunday ọjọ́ Monday tó ń bọ̀ yìí. Gbogbo ènìyàn ló láǹfààní àti pè wọ́n, ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Bẹ́ẹ̀ bá ti gbọ́ lọ́rọ̀ lẹ́nu wọn láàrin ìṣẹ́jú kan, ẹ yá ká lọ pàdé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Lẹ́yìn bẹ́ẹ̀ mo ń padà bọ̀, òun rèé ẹ̀ǹṣó ń bẹ̀. Ṣé ẹ ti gbọ́ nípa ààwẹ̀ funfun 40 ọjọ́ àti àdúrà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí Olúwa pa láṣẹ fún èmi ìránṣẹ́ rẹ̀ láti fi wá ọ̀nà àbáyọ àti ìtúsílẹ̀ fún ìran Yorùbá kúrò ní abẹ́ oko ẹrú àti láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá lè gba òmìnira. Mo gbàdúrà ìwọ náà tó ń gbọ́ mi, lórúkọ Jésù ayé rẹ máa gba òmìnira. Ìwọ náà lè pè mí fún àdúrà
láti wádìí kí làṣírí ogun tẹ́ ń là kọjá, kí ni ọ̀nà àbáyọ sí ogun náà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí 07025475427. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 07025475427. Àtiwọ́ àtorílẹ̀-èdè Yorùbá lórúkọ Jésù ẹ ó di òmìnira. Ẹ̀wá di nǹkan tó wọ́n, àgbàdo wọn, gbogbo nǹkan wọn, gàrí wọn, nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko, kò sí security, kò sẹ́ni tẹ́n. Báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko, Fúlàní ó jí wọn gbé, wọ́n rẹ́pù wọn. Kò sẹ́ni tó free. Nígbà kan táwa gbọ́njú, tá bá jí, a lè wà lálẹ́, tá máa sùn níwájú ilé bàbá wa, tó jẹ́ pé ìgbà bí tẹ́ bá kéèyàn tó jí lè tago 5 aago 6 tí ò sẹ́ni kankan tí ó jí gbé, mo lè jí láago 3 kí ni mò ń lọ sóko wa, tí ò sẹ́ni kankan tí ó disturb yín, tí ò sẹ́ni tí ó dá yín lọ́nà. Gbogbo sí èyàn ò lè dẹ́rọ ẹ̀wò mọ́. Tó bá gbẹ́dá látẹ̀kọ́ sí ọlọ́mbọ̀ bá rẹ̀ wàhálà ni. Tí wọ́n bá dá ẹ lọ́nà tó gẹ̀ẹ́ta ní, tó bá ti kọjá tó gẹ̀ẹ́ta ní dé, àwọn dánadáná máa wà ń bẹ̀ tán, àwọn Fúlàní ó kún bẹ̀ tó kún bọ̀já náà tó jiyàn gbé, wọ́n ní kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa. So ìdí nìyí, gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò, wọn ò sí ohun tó yẹ kó ṣe, wọn ò fún wa security, wọn ò fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó, pàápàá jùlọ security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé, tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n, ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé, kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò bójúmu rárá. Gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí, ó di dandan ká jà fún. Ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa. Ẹ jọ̀ọ́, mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ẹ jẹ́ á jọ dìde, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká búra wa o, ẹ má jẹ́ ká búra wa. Tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò dá nǹkan wà òkè, kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni ìwọ rí, kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀, kájọ jókòó, kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀, kájọ bí ọ kí ni ìwọ rí, kí òkè ọ̀nà wo la lè gbà, báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa. Kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà, ká mọ búra wa, kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé, ká pera wa jókòó, ká bára wa sọ̀rọ̀. Láàrin mi àti ẹ, àtiwọ́ tó ń gbọ́ mi, àtiwọ́ tó ń wò mí, ṣé ìlú Nàìjíríà lálàáfíà? Ṣé security wà Nàìjíríà? Ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí, tó ń gbọ́ mi, tó ń bú mi lọ́wọ́lọ́wọ́, tó lórí mi ò pé, tó ní mi mọ tí mò ń ṣe, àtọwọ́ tó ní mọ̀ wọn tí màá jẹ, tí mo dẹ̀ ju wọ́gẹ́ lọ. Níwọ̀ tó tó mi tó lé mi wọn tí màá jẹ, tó ń bú mi, tó ń sọ oríṣiríṣi wọ láàrin mi àtiwọ́, tí wọ́n gangan tó, tí wọ́n sọ lálàáfíà nínú ọkàn rẹ̀. So o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀, so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kànlá ó balẹ̀. So o lè ṣe ohun tó wù ẹ́ sórí, kọ́ mọ́ mú ẹ ní yàwó sọ fún mi. So o lè wọ́sọ, o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò, kọ́ mọ́ pé ẹ lólè tàbí kó pé yàwó àbí kó pé ẹ ní kankan kọ́ mú ẹ. So gbogbo orúkọ báyìí mú ọkàn rẹ̀ wọ́n gẹ́ mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá. So èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú, tí wọ́n ń fi orí ara wa gbára wa, tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn, tí wọn ò nírò nípa àwọn òkú lọ́la mọ́, sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi. Ẹ jẹ́ ká wá eyes, ẹ jẹ́ kó rí wa nálé, ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Ọlọ́run níjọ́ bàjẹ́. Ẹ jọ̀ọ́, kò sí security nílùú yẹn, ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa, ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀, tẹ́ ń kó jẹ, tẹ́ ń sin nǹkan tí ò sí kẹ́, tí ò sábò, tí ò sẹ́ni tẹ̀, tí ara ẹ̀ ń jẹ wá lọ, ṣé bá ṣe máa bá lọ nìyẹn. Ó ti tó gẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀, ó ti tó gẹ́ẹ̀ báyẹn. Ẹ jẹ́ ká jọ dìde, ká jọ jàfẹ́tọ̀ yìí. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa, ojú ọ̀dẹ̀ ní tiwa. Nǹkan tí bàbá wa Sunday Adéyẹmọ sọ báyìí, ọ̀yá ẹ̀ǹṣó bẹ̀, ẹ jẹ́ wá gbé yín, ẹ jẹ́ gbé yín jìnnà díẹ̀, ẹ jẹ́ gbé yín lọ síbi àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó, èyí tí mo tún fẹ́ fi kún fún yín, kẹ́ ẹ lè mọ̀ wípé níbi tá a bá dé yìí kì í ṣàsìkò tó yẹ ká bára wa jà. Ẹ sá ti gbọ́ nǹkan tó sọ. Kí ló fẹ́ dé? Kí ló lè fà á tá a fi máa bára wa jà? Kí ló dé tó fi jẹ́ pé ìjà àgbà lókun tá a ń jà báyìí? Kí ló dé tó fi jẹ́ pé ìjà mọ̀mọ̀rọ̀ sọ mo lè sọ̀tàn dára o, àkókò yìí kọ́ rèé. Ṣe má ṣe jẹ́ ká gbẹ èṣù láyè kí àwọn ẹni ibi kí wọ́n ráyè wọnú wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ta ni ó mọ̀ pé wọ́n ń pa ìran Yorùbá nínú igbó?
ta ló fẹ́ sọ pé òun ọmọ wípé látàrí torí bí wọ́n ṣe ń pa ìran Yorùbá òun ni Yorùbá fi dẹni tí ò ní jẹ mọ́, tíṣẹ́ àgbẹ̀ ó tó dogun fún wa láti lọ, ó dogun fún wa láti lọ. Èèyàn kan ò lè kú gìrì kó sọ pé òun lóko ẹ̀ mọ́ báyìí. Ta ni ọmọ bẹ́ẹ̀? Kò sẹ́ni tí ọmọ. Ìdí rèé tá a fi sọ pé nígbà ó bá di àkókò rálì ẹni mélòó nínú wa ní ọjà gẹ̀gàn? Ṣé wọ́n máa jáde? Ṣé mi máa jáde? Ẹ wo, ẹ tún wà àpẹẹrẹ àwọn fídíò gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí. Ẹ wo eléyìí bí n bá padà dé ká máa wá fi eléyìí ṣe lọ. Àmọ́ ṣáájú àsìkò yìí ẹ bá mi share prógámù yìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé bá mi share, like, kọ́mẹ̀ntì. Ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ jẹ́ ó yé wọn pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ti jẹ́ kó yé gbogbo àgbáyé pé tó àròyìn wálé o, Oníkòyí wa ò sinmi ogun lọ. Ohun rèé, mò ń bọ̀. Ṣé bẹ́ẹ̀ tí ń rí wọn? Ẹ máa wò wọ́n dáadáa. Ẹ rí i pé àwọn Fúlàní nìyẹn tí wọ́n ń gé pákí gbàgùdá onígbàgùdá tí wọ́n ń gbẹ́ lulẹ̀ fún àwọn ẹran tiwọn. Ẹ farabalẹ̀ ẹ máa wò wọ́n. Ẹ rí i pé ẹ ti rí àwọn màálùú wọn ti dé báyìí láti máa jẹ oko olóko. Àbájọ tí wọ́n fi ń pariwo pé àwọn làwọn lórílẹ̀‐èdè yìí. Ìdí rèé tí ìran Yorùbá fi gbọ́dọ̀ kó lórílẹ̀‐èdè yìí ní kíákíá. Bẹ́ẹ̀ ni ara àwọn ẹ̀rí tí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó kó lọ́wọ́ rèé tó fi ń sọ àwọn gbólóhùn tó sọ jáde pé tó àrọ̀nì ọ̀wálé, Oníkòyí ò sinmi ogun lọ, a gbọ́dọ̀ kúrò ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ni mo ṣe ń sọ fún yín pé má sọ pé ò kàn. Tó bá ní ò kàn ó lè kan ni tó kàn. Láṣẹ ní ó lè kan ní ọmọlàkejì kọkàn níṣẹ́. Ẹ̀rí iṣẹ́ tí rí ẹnìkan fi tiẹ̀ ó fi ń ba tọmọnìkejì jẹ́. Bàbá sì wé àwọn kan lọ́mọ ìyá àwọn inú ẹ̀sìn ni, àwọn kan làwọn ọmọ ìyá àwọn níbìkan ni. Níbo ni Fúlàní ti bá ìran Yorùbá tán? Tó òun lẹ tún rí yìí o. Ẹ ti mọ̀, ẹ̀jẹ̀ á máa múra álẹ̀ ọmọ Yorùbá ilé tó lọ. Ẹ máa bá mi ṣe gbòsà orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Òun ni kẹ́ ẹ máa pariwo, kẹ́ ẹ máa ṣe gbòsà fún bàbá wa Professor Banji Akíntóyè, Sunday Adéyẹmọ Ìgbòho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ipa rabirabi tí wọ́n ń kó, ẹ wò báwọn màálùú bí wọ́n ṣe ń jẹ oko olóko. Ìgbà tó lóko máa débẹ̀ báyìí, gbogbo ohun tó fi odidi ọdún àbí oṣù tó fi kó jọ wọ́n ti jẹ tán láàrin ìṣẹ́jú díẹ̀ láì gbọ́dọ̀ sọ̀rọ̀. A sì ń sọ pé wọ́n Nàìjíríà. Kí ni wọ́n ń pè ní wọ́n Nàìjíríà? Pẹ̀lú eléyìí ọmọ Yorùbá kò sí àní-àní, kò sí tàbí ṣùgbọ́n ilé ti tó lọ. Àfi bá a bá fẹ́ máa tanra wa lókun. Lèmi ṣe ń sọ wípé ṣé èdè àwọn arábí kọ́ ló mú àwa tá a fẹ́ máa bára wa jà? Ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ o. Àtàgbà àtọmọdé àti ọba àtìjòyè ẹja fi sùúrù sí i. Bẹ́ẹ̀ ni ẹgbọ́n nǹkan tí olóyè Sunday Adéyẹmọ sọ ṣáájú, iná ìlàwà náà ń tẹ̀lé tá a sì ń pariwo ẹ̀ pé tó ọmọ Yorùbá àkókò yìí ṣàsìkò tá a lè bára wa jà rárá lábẹ́ àkòrí bó ti ń kórè. Ẹ wo wọ́n ṣe ń fi màálùú tí wọ́n kó wá láti odidi ọ̀nà jíjì wọ́n wá fi ń ba nǹkan lẹ̀ wá jẹ́. Ẹ tún bá mi pàdé lórí ìkànnì mi kejì níbi tí àwọn àwọn Haúsá tí wọ́n ti lé wọn nílé ṣàràṣà. Ẹ tó ti àtún pàdé. Ẹ ti rárá àbẹ́ẹ̀ rárá. Ẹ̀ráyé lóde àbẹ́ẹ̀ ráyé lóde. Nígbà tí ìran kan tó bá ń fìyà jẹ ìran kan. Ẹ gbọ́, orí tó bá ń fìyà jẹ ìran kan, ẹ wò ó báwo lẹ ṣe ní kó rí. Ẹ gbọ́ àbẹ́ẹ̀ gbọ́, ẹ gbà àbẹ́ẹ̀ gbà. Ẹ ṣé mo dúpẹ́, a tún pàdé, ó dàbọ̀.